alàgbà káyọ̀dé èṣúlẹ̀kẹ kí dúníyàn kó dìgbà ó ṣe. ìlúmọ̀ọ́ká oníṣẹ̀ṣe tó tún jẹ́ olúawo nílùú ọ̀ṣọ́gbó ní ìpínlẹ̀ ọ̀ṣun alàgbà káyọ̀dé ìdòwú èṣúlẹ̀kẹ ti jáde láyé. gẹ́gẹ́ bí ìròyìn tó tẹ̀ iléeṣẹ́ atótó arére lọ́wọ́, alàgbà èṣúlẹ̀kẹ dágbére fáyé nírọ̀lẹ́ ọjọ́ àbámẹ́ta sátidé tí ṣe ọjọ́ karùndínlọ́gbọ̀n inú oṣù kínní ọdún 2025 yìí. nínú ọ̀rọ̀ ìbánikẹ́dùn eléyìí tí olóyè ọládébọ̀ akeem abiodun ti ṣe alága fún ẹgbẹ́ àwọn oníṣègùn ìbílẹ̀ ní ìpínlẹ̀ ọ̀ṣun buwọ́lù ló ti fi àìdùnnú rẹ̀ hàn lórí ikú olóògbé tó ṣe àpèjúwe ikú alàgbà káyọ̀dé èṣúlẹ̀kẹ gẹ́gẹ́ bí ìpàdánù ńlá fún gbogbo àwọn oníṣẹ̀ṣe. olóyè ọládébọ̀ kò ṣàì mẹ́nuba ipa ribiribi tí olóògbé náà kó lásìkò ìgbà tó wà nípò gẹ́gẹ́ bí alága fún ẹgbẹ́ àwọn oníṣègùn ìbílẹ̀ láàrin ọdún 2016 sí ọdún 2019 tó tún jẹ́rìí sí bí olóògbé náà ṣe ń ṣe àtìlẹ́yìn fún ìlọsíwájú àti àṣeyọrí ẹgbẹ́ náà láti ìgbà tí òun ti gorí ipò gẹ́gẹ́ bí alága ẹgbẹ́ ọ̀hún. alàgbà káyọ̀dé èṣúlẹ̀kẹ jẹ́ adarí oníṣẹ̀ṣe tí ọ̀pọ̀lọpọ̀ ń bọ̀wọ̀ fún, tí ó sì tún máa ń pè fún kí àṣà àti ìṣe ilẹ̀ yorùbá ó má parun. gbogbo ẹbí ará ojúlùmọ̀ àti àwọn oníṣẹ̀ṣe ló ń kọrin arò lẹ́yìn ẹni re tó lọ, tí wọ́n ní àwọn kò ní gbàgbé àwọn iṣẹ́ rere tí olóògbé náà ti ṣe, kí ọlọ́run tẹ́ ẹ sáfẹ́fẹ́ rere. shakirat arówólò nurudeen ló ń jábọ̀ ìròyìn fún iléeṣẹ́ atótó arére online tv. ẹ ṣé púpọ̀ bẹ́ẹ̀.